Mo kí ẹni tó bá wo ètò mi, mo kí ẹni tó bá padà wò mí, mo kí bàbá ṣe ń kíra ní ìkí ọlá, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀làbọ́rú, ẹ̀làbọ́yè, ẹ̀làbọ́ ṣíṣe fún gbogbo wa pátápátá. So, àkọ́lé ètò wa ní àṣálẹ́ yìí ni pé ètò ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire àti ojúṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Òun ni ètò tá fẹ́ ṣe ní àṣálẹ́ yìí. Ẹ mọ̀ pé ní orí òmìnira ọmọ Odùduwà, àṣà àti ìṣe táwọn bàbá wa fi sílẹ̀, òun ni àwa ń try láti jíra wa kí ọ̀rọ̀ wa kó ba lè yéra wa, torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé wa, òun ló ń fa ìjà láàrin àwa ọmọ káàárọ̀ oòjíire. A dẹ̀ fẹ́ kí ìjà, a fẹ́ kó máa ṣẹlẹ̀, a fẹ́ kí ìjà máa ṣẹlẹ̀ nílẹ̀ wa, torí pé tí ìjà bá ń ṣẹlẹ̀, a ní lè tẹ̀síwájú. A gbọ́dọ̀ fi ààyè sílẹ̀ fún ìjà. Ifá ní tí ògiri ò bá lanu, aláǹgbá kò lè ráyè wọnú ẹ̀. Ṣùgbọ́n tó ògiri bá lanu, aláǹgbá máa wọnú ẹ̀. Ibi tá bá ti ń bára wa jà, ibẹ̀ náà ni àwọn ọ̀tá wọ́n máa fi lo àǹfààní yẹn láti fi dá rúgúdù sílẹ̀ ní ilẹ̀ wa. A dẹ̀ rí i pé àwọn ọmọ ìsìn wọn ò mọ àṣà, àwọn ọmọ ìsìn wọn ò mọ àṣà, wọn ò dẹ̀ mọ nǹkan kan. Nǹkan tẹ́ bá ti sọ fún wọn náà máa ń gbọ́. Ilé ìwé wọn ò kọ́ wa ní nǹkan bí àṣà, wọn ò kọ́ wọn ní àṣà mọ́. Ìgbà tá a kéré, tá bá lọ sí ìlú òkè ń sìn, àwọn màmá wa wọ́n máa kọ́ wa ní, wọ́n máa sọ̀tàn fún wa. Mi ò rò pé gbogbo yẹn ń ṣẹlẹ̀ mọ́ o. Àwọn arúgbó wọ́n máa sọ ìtàn fún wa nígbà náà. Wọ́n máa sọ̀tàn fún wa. Ṣùgbọ́n ní ìsìn, mi ò rò pé wọ́n ń sọ̀tàn fún àwọn ọmọdé wọ̀nyí mọ́. So wọn ò mọ nǹkan kan. Mò ń bá àbúrò mi kan sọ̀rọ̀ lénìí, à ń sọ̀rọ̀ ègún. Àwọn ọmọ ìsìn ò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá sọ fún wọn pé ègún kan ti wà o, wọ́n á sọ fún yín pé no, Jesus ti parẹ́. The reason why is because the orientation that was given to us. That's why. And that's why we came. Òmìnira ọmọ Odùduwà. This page, we call it Òmìnira ọmọ Odùduwà. Òmìnira ọpọlọ. Ká máa kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ká lè mọ̀ pé ó wà lára ìdí tá ṣe gbọ́dọ̀ aspire láti lè ní independence wa padà. Ìyẹn àwa ọmọ káàárọ̀ oòjíire, torí pé ìgbà táwọn akónilẹ́rú dé ni wọ́n dá gbogbo ẹ̀rù. À ń ṣe, we are not tribe, we are nation. Tẹ́ bá lọ wo ìtumọ̀ orílẹ̀-èdè. Orílẹ̀-èdè mean pé people of same language, àwọn tó ń sọ èdè kan, tí wọ́n ń ṣe àṣà kan, òun náà ń pè lórílẹ̀-èdè o. Kì í ṣe, ẹ mọ̀ pé nísìnyí, àwọn bàbá wa, àwọn èèyàn wa, torí pé wọ́n ti colonize wọn, wọn ò mọ̀ túmọ̀ orílẹ̀-èdè. Wọn ò mọ̀ túmọ̀ orílẹ̀-èdè. Wọ́n ń pè wá ní orílẹ̀-èdè. A kì í ṣe orílẹ̀-èdè. A kì í ṣe ẹ̀yà. Wọ́n á ní ẹ̀yà, àwọn ẹ̀yà Yorùbá nílẹ̀ Nàìjíríà. No, a ń ṣe ẹ̀yà. We are nation. A well-organized nation ni wá. Kó tó di pé àwọn tó kó wa lẹ́rú, kó tó di pé wọ́n dé, kán tó wá da system àwọn bàbá wa rú. So àwa rí pé system tán dàrú yìí, òun náà ló sì ń fa wàhálà fún wa lénìí. Torí pé àwọn èèyàn tó kó wa lẹ́rú yìí nígbà tán dé, structure tán bá ń lẹ̀, tí wọn ò bá bà structure yẹn jẹ́, kò sí bọ́n ṣe fẹ́ control wa. Gbogbo owó táwọn politician wa ń jí lénìí tó ń kó lọ sílùú òyìnbó yẹn, tó bá yẹ pé wọn ò bà structure tó wà ńlẹ̀ jẹ́, ǹjẹ́ irú ẹ̀ máa ṣẹlẹ̀? Irú ẹ̀ ò lè ṣẹlẹ̀. Irú ẹ̀ ò lè ṣẹlẹ̀. But nítorí pé àwọn tẹ́ bá fẹ́ kó àwọn èèyàn lẹ́rú, tó bá dé ìlú kan tó fẹ́ kó àwọn èèyàn lẹ́rú, àwọn ibi tó jẹ́ strength wọn, àwọn náà máa kọ́kọ́
bàjẹ́. Ara strength àwọn baba ńlá wa láyé àtijọ́ òun ni ipò ọba, òun náà ni ààyè àwọn ológun. Ẹ rí pé lè ní báyìí balógun ìlú náà wọ́n kàn balógun, ẹnu náà fi ń balógun. Àwọn ọba wa wọ́n ti gba agbára lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ara àwọn èèyàn wa tí wọ́n ṣe orin tí wọ́n fi ránṣẹ́ sí mi pé ká máa bá wọn polówó iṣẹ́ ọwọ́ wọn tá bá ti wá, àwọn náà a máa fi encourage wọn náà ni. Ẹ jẹ́ ká gbọ́ orin kan nínú orin àwọn èèyàn wa. Ifá tí ń pa ẹ̀ lọ ọ̀gbẹ̀rì ti mọ̀ ọ́ ara nẹ́sẹ̀ bá Ifá orí mi rè ó àtọ́ Ifá làgò pa mí ó wọ́n jẹ́ ṣẹ́rú ayé ó pẹ̀lẹ́ tí mo dà yó ó ní máa kó nínú ayé ó Ifá làgò pa mí ó wọ́n jẹ́ kí ṣẹ́rú ayé ó ọ̀pẹ̀lẹ́ tí mo gbà fún ó ní máa pẹ́ nínú ayé ó olùtọ́nà ayé lè fà ó olùlànà ṣáàlì fà ó. Àbọ̀rọ̀ àbọ̀yè o bàbá wa Adéyẹmí Ayọ̀mídé. Kí ló ń bọ nídìílé bàbá ẹ? Bàbá Àwíṣẹ́ àbọ̀rọ̀ àbọ̀yè o. Adékọ́lá Ọdẹ Ọ̀ṣun Alágbo ọmọ ẹ káàbọ̀ odò àgbè wá o. Ifá ti gbayé ọ̀gbẹ̀rì ti mọ̀ o. Àwọn ọ̀gbẹ̀rì wọ́n mọ̀ bàjẹ́ pé Ifá ti ẹ̀wọ̀n káyé íńtánẹ́ẹ̀tì láwa ẹ̀. Ẹ̀wọ̀n kégbà tọ́rùnmìlà lo èdè yẹn pé Ifá ń gbayé lọ ọ̀gbẹ̀rì ò mọ̀, kò sí íńtánẹ́ẹ̀tì ńgbà yẹn, kò sí íńtánẹ́ẹ̀tì. Àti ẹ̀mọ́dún tọ́rùnmìlà ti sọ. Ṣùgbọ́n létà wà yìí ọ̀gbẹ̀rì ti mọ̀ pé Ifá ti gbayé. Ṣùgbọ́n ọ̀gbẹ̀rì ò ní ẹ́fà sọ, ọ̀gbẹ̀rì ò fẹ́ káwọn èèyàn mọ̀. George Akíndélé Akíndoyin ẹ káàbọ̀. Ọ̀gbẹ̀rì ò ní jẹ́, kò ní jẹ́ sọ fún àwọn MFM mùmú fọlọ́mùmú pé Ifá ti gbayé o, torí ọ̀gbẹ̀rì mọ̀ pé tóun bá sọ pẹ́rẹ́ pé Ifá ti gbayé wípé wàhálà ni, ṣó ti yé yín bẹ́yẹn. So ọ̀gbẹ̀rì ò ní láyé sọ fún àwọn MFM pé Ifá ti gbayé, bọ̀ gbogbo wa la mọ̀ pé Ifá ti gbayé. A ní láti kánṣẹ̀ máa sọ fún wa pé Ifá ti gbayé, Ifá ti gbayé, ó dẹ̀ ti gbayé náà nìyẹn. So àwa táwa jẹ́ ọmọ tí wọ́n fi ogún ìsílẹ̀ fún, àwa ní ká wá jẹ́ kí orí wa pé, torí pé nígbà tí o bá lajú sílẹ̀ báyìí tí àwọn tó ń gbé bíbélì wá fún wa tí wọ́n ti gba ìṣẹ̀ṣe yìí tí wọ́n ti wá gbà bí ẹni gbà tó wá gbà tó wá ti di ogún tiwọn, tí àwa táwa ní ìṣẹ̀ṣe tí àwa sọ pé ìṣẹ̀ṣe yìí àwa sọ pé nǹkan ẹ̀kọ́ ni tí àwa ò tún ti wá ṣe, tí ìṣẹ̀ṣe yìí tó ń fi ń pa owó, ẹ rí i pé nǹkan kan ó ti ṣẹlẹ̀ sọ́pọlọ wa nìyẹn.
so anybody tó bá rí pé wọ́n fẹ́ gbé ogún ìbí mọ́ òun lọ́wọ́, nǹkan tó yẹ ká ṣe náà ni pé ká struggle láti make sure pé nǹkan tó jẹ́ titi wa wọn ò gbà lọ́wọ́ wa. So ẹ rí i pé àkọlé ètò mi kí n tó padà síbẹ̀ ni pé ètò ààbò ní ilẹ̀ káàárọ̀ àjíire àti ojúṣe ààrẹ ọ̀nà kakanfò. Ìdí nìyẹn tí mo ṣe lo àwòrán àwọn ààrẹ ọ̀nà kakanfò méjì tó ti lọ ṣáájú Ìbà Gani. Mi ò ní ti bàbá Àfọ̀njá, tí bá rí mi ìbá lò ó, torí láti orí bàbá Àfọ̀njá ni wàhálà ti dé, tó ti yé yín nísìnyí. So ẹ rí i pé ní ayé àtijọ́ bá a ṣe gbọ́, àwọn bàbá wa wọ́n ti tò ìlú wọn tó ń pè ní organize. Wọ́n ní organize, they are well organized. Wọ́n wà organized, ìyẹn àwọn bàbá wa láyé àtijọ́. They are organized people. Ipò ọba. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi show love and like, ẹ má jẹ́ kí wọ́n gbé program mi lọ, bí ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí tó tún fẹ́ máa disappear. Kí ló dé? Kí la gbà lọ́wọ́ yín ẹ̀yin Facebook? So àwọn bàbá wa wọ́n wà well. Wọ́n tún ti gbé lọ o. Ẹni tó bá fẹ́ràn nǹkan tá à ń ṣe ẹ ṣe ẹ̀yin tẹ́ ń bá wa show love and like. Èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀, ó stable tẹ́lẹ̀, ó dẹ̀ tún ti dé. Kí ló dé? Ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀. Má fún anybody tó bá flag show mi lépè. Èèyàn tí bá dẹ̀ fún lépè, kò sí babaláwo tó máa wò ẹ́. Babaláwo ò ní rí ẹ wò, àáfàá ò ní rí ẹ wò, wòlíì ò dẹ̀ ní rí ẹ wò. Ọlọ́run bá gbọ́. Àjàbí tó bá yẹ pé mo lọ ń disturb show, tí bá ń ṣe show tó wẹ́ pọ̀rọ̀ tí mò ń sọ ò bá ẹ lára mu, tó wá ń disturb show mi, ó ní fọwọ́ yẹn ṣe nǹkan rẹ̀ mọ́. Ire máa jìnnà sí ẹ. Ire ó máa sá fún ẹ. Gbogbo ibi tó bá ti ń gba yìí wá bẹ̀rẹ̀ sí máa tẹ́ńbẹ̀. Kí ló dé? Màá máa ṣe program, ẹ máa disturb program mi. Kí ló ṣẹlẹ̀? Gbogbo ibi tó bá ti ń gba yìí báyìí, àbùkù ló dẹ̀ máa kàn ẹ́ ń bẹ̀. Tó bá mọ̀ pé o láì program tí mò ń ṣe, má dúró síbí báyìí. Bọ̀ pé mò ń ṣe program, mò ń ṣètò, mò ń lecture, ẹ̀dẹ̀ wá bí wá ń di program irú, kí ló dé? So kí ni mo ń try láti sọ ni pé àwọn bàbá wa, mi ní sọ èdè Gẹ̀ẹ́sì mọ́, wọ́n ti ṣe àwọn ètò ìlú wọn, wọ́n ti tò bọ́n ṣe ń tòlú wọn. Ẹ rí i pé wọ́n ní tó bàbá fẹ́ lọ tẹ̀dó gọ́ngbà yẹn, ó ní ọ̀nà tí wọ́n fi máa ń tẹ̀dó. Wọ́n máa lọ tẹ̀dó. Ibi tẹ́ máa ti mọ̀ káwọn bàbá yín, àwọn ọgọ́ òun ṣèyàn. Wọ́n máa tẹ̀dó, inú igbó náà máa lọ tẹ̀dó sí o. Inú igbó. Wọ́n á ṣe ahéré síbẹ̀. Ahéré yẹn náà ló padà wá di gbogbo ìlú lénìí. Ahéré ńgbà tó ń gbé inú ahéré yẹn náà, ó yẹ ká béèrè pé báwo làwọn bàbá wa, báwo náà ṣe, tóyìnbó máa ń pè ní survive, báwo náà ṣe gbé ìgbé ayé yẹn. Inú ibẹ̀ yẹn náà ni ẹ rí pé kí wọ́n ní kí iṣu tó di yán, agúnṣu lódó. Àwọn bàbá wa ti ṣètò. Ara nǹkan tá a gbọ́ ni pé kódà inú àwọn igbó yìí, ìlú tó dìlú lénìí, ara ìdí àwọn tí nǹkan ò yé wípé ní ìgbà ìwáṣẹ̀ àwọn ẹbọra, àwọn náà ń gbé lórí ilẹ̀ báyìí. Agbára ìṣẹ̀ṣe, agbára ìṣẹ̀ǹbáyé ni àwọn bàbá ńlá wa fi lé àwọn iwin wọ̀nyẹn. A ní ìkan nínú àwọn òrìṣà wa, òrìṣà oko, tó bá ń pè ní ajorí iwin. Ajorí iwin, ó lé iwin, wọ́n lé àwọn iwin yẹn, wọ́n lé àwọn ẹbọra yẹn, wọ́n lé wọn kúrò nínú igbó, wọ́n lé wọn kúrò níbi tó fẹ́ tọ̀dó sí. Ìdí nìyẹn tó fi jẹ́ pé mọ́yọ́ kan pásítọ̀ kan ń ṣe program, ó ní pé àwọn bàbá wa, ó ní wọ́n ń ṣe ata, ó ní wọ́n ń ṣe ọfà, ó ní oníkà ni wọ́n. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìkà ni wọ́n fi ata, ọfà ń ṣe, wọn ò ní ṣe ẹ̀rọ ẹ̀. Nínú àwọn ẹ̀kọ́ ta kọ́ ni pé nígbà yẹn, ṣé mọ̀ pé àwọn iwin, àwọn ẹbọra yìí, àwọn tún ní agbára ju àwa ẹ̀dá alààyè lọ. So àwọn bàbá wa,
wọ́n lo ìmọ̀ òye tí Olódùmarè fún wọn, èyí tí àwọn òyìnbó náà ń pè ní tán fi develop àwọn nǹkan tí wọ́n fi ṣàbò lórí ara wọn gbà náà. Gbogbo àwọn nǹkan bí ọfà, bí ata yìí, àwọn náà ni wọ́n ń sọlù àwọn ẹ̀mí tó ń bá wọn gbé ńgbà wọn. Ẹ̀dá ni wọ́n o, ẹ̀dá tí Olódùmarè dá náà ni wọ́n, tó jẹ́ pé láti fi lé wọn. Ìkan tí wọ́n tiẹ̀ bá wa tán fún wa tán credit gangan láàrin àwọn òrìṣà wa, òun ni orò. Gbogbo àwọn ajogun ni wọ́n ní orò ló máa ń lé wọn kúrò láàrin ìlú. Orò ló máa ń lé wọn kúrò láàrin ìlú. Ẹ káàbọ̀ o, ẹ jẹ́ kí n kí àwọn tó wọlé. Olúwafẹ́mi Akínwándé, ẹ káàbọ̀. Ibrahim Adébáyọ̀, ẹ káàbọ̀. Authority Ọláwálé, ẹ káàbọ̀ sà, ẹ káàbọ̀. Kí gbogbo ẹ̀yin tẹ́ wà nílé, ẹ jọ̀ọ́ ẹ má bínú tí n bá kí èèyàn mọ́, ẹ jọ̀ọ́ torí ọ̀rọ̀ tí mò ń sọ. So agbára àwọn bàbá wa iná fi lé àwọn orò, wọ́n fi lé gbogbo àwọn ajogun ẹ̀ kúrò lé. Òun ló jẹ́ káwa ṣì lè máa gbé ìlú yẹn léde pẹ̀lú ayọ̀. Àwọn bàbá wa ló ti jẹ ìyà yẹn. Àwọn bàbá ńlá wa ni wọ́n ti jẹ ìyà yẹn sílẹ̀ de àwa ọmọ, tí wọ́n fi ẹ̀mí wọn di, tí wọ́n ṣe bíbẹ̀ yẹn ṣe rí, tó dẹ̀ pé lénìí àwọn àjèjì wá àwọn àjèjì, àwọn tó ń pè ní colonial master. So mi ní máa sọ Gẹ̀ẹ́sì mọ́, ó dẹ̀ pé Gẹ̀ẹ́sì yẹn nítorí pé àwọn èèyàn ti fi ẹjọ́ ìkànnì yìí sùn. Tá bá ti sọ Gẹ̀ẹ́sì kan báyìí, dẹ̀ lè sọ èdè yìí dáadáa. Òun ni wọ́n kàn tún gbé kinní yẹn lọ. Tá bá ti dárúkọ kinní yẹn bẹ́ẹ̀ yẹn, ó tún ti sọ fún, ó tún ti sọ ọdún bí báyìí. Tá bá ti sọ Gẹ̀ẹ́sì díẹ̀ báyìí, wọ́n máa gbé lọ. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe láti lè sọ ìjìnlẹ̀ èdè. Àwa rí pé àwọn tó kó wa lẹ́rú yìí, tán padà wá kó wa lẹ́rú, ó ń lọ, àwọn náà ń gbé lọ, àwọn náà ń gbé lọ. So àwa rí pé àwọn tó kó wa lẹ́rú yìí, àwọn tán kó wa lẹ́rú, nígbà tí wọ́n dé, tí wọ́n rí bí nǹkan ṣe rí, ìgbà tí wọ́n dé, nǹkan tán bá ńlẹ̀, wọ́n á wò pé ọ̀nà wo la fi lè gba agbára àwọn wọ̀nyí. Ẹ rí pé nǹkan méjì ní ilé agbára wa, ipò àwọn ológun àti ipò ọba. Ẹ rí pé ìtàn tá gbọ́ ni pé láyé àtijọ́, àwọn ọba wa, àwọn náà jagunjagun ni wọ́n. Jagunjagun ni àwọn ọba wa láyé àtijọ́. Bẹ́ẹ̀ náà ni àwọn ológun. Okay, irú màmá mi, ọmọ ilé Balógun ni wọ́n. A gbọ́ ìtàn pé bàbá tó bí bàbá màmá mi, bàbá tó bí bàbá màmá mi, tó bá lọ sógun, tó bá ṣe léṣe, tó bá fara gba ọgbẹ́, ògiri iná náà máa ń dàlú. Òun kọ́ o. A máa ṣètò yẹn, kò sí nǹkan tó lè ṣe léde, a máa ṣe. Ẹ mọ̀ pé àwọn olóyè kì í tètè bẹ̀rẹ̀. So ọ̀rọ̀ tí mò ń sọ, wọ́n ní tí bàbá bá lọ sí ojú ogun, tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bá fara gbọgbẹ́, tó bá padà dé, ẹ jọ̀ọ́ ṣáwọn èèyàn ń gbọ́ mi, ẹ jẹ́ kí n lo àwọn olóòdù kìíní ìmá lè mọ̀ bóyá ọ̀rọ̀ tí mò ń sọ bóyá wọ́n ń gbọ́. Báwo ni Oríyọmí, ẹ jọ̀ọ́ ṣáwọn èèyàn ń gbọ́ mi. Wọ́n ní tí bàbá wa tó bá lọ sí ojú ogun, tí àwọn ọmọ wọn bá fara gbọgbẹ́, wọ́n ní wọ́n máa ń dá ògiri lu ni. Ògiri náà ti máa ń tọ́jú wọn kì í fi nǹkan sí wọn lára. Àti bàbá ilé ló máa ń gbà dójú ogun. Ó máa ti ilé ni wọ́n ti máa disappear dé ojú ogun. Tó bá dẹ̀ jagun tán, tó bá ti dira wọn mú báyìí, wọ́n á bára wọn nínú ilé agbára. Ìyẹn bàbá great grandma mi. Ṣé mọ̀ pé great grandmother mi sìn, ó fẹ́ wọn nílé ọba. Àwọn láyé àtijọ́, Balógun, àwọn ló ń fọmọ ọba, wọ́n á lọ fẹ́ Balógun. Bọ́n ṣe máa ń fẹ́ra wọn nìyẹn. Kó àwọn ọlọ́ba náà jagunjagun. Gbogbo ètò yìí ni àwọn akónilẹ́rú wọ́n bá ńlẹ̀. Ṣé mọ̀ pé wọ́n ti kọ́kọ́ wá tí wọn ò rí wa mú, wọ́n ti kọ́kọ́ wá ní 14th century tí wọn ò lágbára láti lè ṣe nǹkan kan lé wa lórí.
àwọn àkọsílẹ̀ tí wọ́n ti kọ sílẹ̀ pé ìran yìí ò bá ṣe bá wọn lé o, lákọlá bá wọn o, òun ni wọ́n á padà ṣe ètò míì wípé lélẹ́yìí tá à ń padà wá yìí a máa bẹ̀rẹ̀ sí ń tàn wọ́n láti kékeré. Education, ẹ̀kọ́ tẹ́lẹ̀ kà lẹ́ni tí inú yín máa ń dùn pé lọ school òyìnbó yẹn, wọ́n fi bayé wa jẹ́ ni, torí àwa ti ní ẹ̀kọ́ tiwa nínú Odùfá. Ẹ̀kọ́ tiwa láti èjì ogbèdé ọ̀fúnṣẹ́, kò sí nǹkan tá a lọ kọ́ nílé ìwé tí ò sí ńbẹ̀. Law of gravity tá a ṣẹ̀ṣẹ̀ kọ́ ní school tán ní to every kinní kan, law of gravity pé tó bá lọ ó ti wà nù fati pé lálá tó ròkè lè ló ń bọ̀. Law of action and reaction, òkò tó bá sọ mọ́pẹ ọ̀pẹ á dá padà. Law of elastic limit, wọ́n ní ó ti sú mi dògiri. Gbogbo àwọn èdè tá a máa ń pe ojú olólókè omi òjì bàtà, gbogbo ẹ̀ òfin gbọ́ tẹ́ bá lọ kà á nínú physics ẹ rí pé gbogbo ẹ̀ náà pè ní law táwọn bàbá wa ti ń sọ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n lẹ́ni tán bá sọ pé ta ló sọ law of gravity, wọ́n á ní Isaac Newton ni. Wọn ò ní credit Ọ̀rúnmìlà nígbà tí law yẹn dẹ̀ ti wà tí àwọn bàbá wa ti ń sọ, wọn ò tí mọ̀ bóyá wọ́n bí bàbá ńlá Isaac Newton. Bọ̀ torí pé àwọn ló padà wá fún wa ní ẹ̀kọ́ lẹ́ni ẹ̀kọ́ ìgbàlódé ta kà lẹ́ni, a máa ń rò pé àwọn ló kọ́ wa lẹ́kọ̀ọ́, àmọ́ páwa gan ti ní ẹ̀kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ni mò ń gbìyànjú láti sọ ni pé mo ní pé ìṣẹ̀ṣe wa, nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe òun ni nǹkan táwọn bàbá ńlá wa ti ṣe kó tó di pé àwọn tó kó wa lẹ́rú yìí ló gbé wa. Àwọn nǹkan táwọn bàbá ńlá wa ti ṣe kí àwọn tó kó wa lẹ́rú tó gbé wa, ìṣẹ̀ṣe wa ní gbogbo ẹ̀. Ọba, ìṣẹ̀ṣe wa ní ọba. Báṣọ̀run àbí nǹkan kan, ìṣẹ̀ṣe wa ní. Ààrẹ ọ̀nà kakanfò, ìṣẹ̀ṣe wa ní. Ṣé rí àwọn ìṣẹ̀ṣe wa yìí, mò ń rí sáìn pé kíní yìí tún ti ń lọ. Ẹ jọ̀ọ́ ṣé àwọn èèyàn ṣì ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀, torí tó bá yẹ pé kó má di pé mo kàn ń sọ̀rọ̀ lọ pé kò sí ẹni àwọn èèyàn ò gbọ́ nǹkan tí mò ń sọ. Ẹ jọ̀ọ́ ṣé àwọn èèyàn ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ ṣé àwọn èèyàn ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ ṣé àwọn èèyàn ń gbọ́ mi? Ok, mo ti gbọ́ yes. Kí ni mò ń sọ ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò ìṣẹ̀ṣe wa ni. Bí ọba ṣe jẹ́ ìṣẹ̀ṣe wa, bẹ́ẹ̀ náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe jẹ́ ìṣẹ̀ṣe wa. Ẹ̀rí tó máa sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ olórí gbogbo àwọn ẹ̀ṣọ́ Aláàfin. Ẹ dẹ̀ rí pé ẹ̀ṣọ́ Aláàfin ó dé Ghana láyé àtijọ́, ó dé Togo. Torí àwọn èèyàn ò mọ nǹkan tó ń jẹ́ ẹ̀ṣọ́ Aláàfin, wọ́n á kàn ní pé ẹ̀ṣọ́ Aláàfin ni, olórí ẹ̀ṣọ́ Aláàfin. Aláàfin lẹ wá ń yájú sí. Àbọ̀rọ̀ ẹ̀mí bàbá mi. Aláàfin lẹ wá ń yájú sí. Ẹ̀ṣọ́ Aláàfin ó dé kẹ́fí lè mọ bí ẹ̀yin bàbá wa ṣe tó. Bàbá Fádàrè ẹ káàbọ̀, Agúnmọ̀bí Abíọ́dún ẹ ṣé. Kẹ́fí lè mọ bí àwọn bàbá yín ṣe tó ni mo ṣe ń ṣàlàyé fún yín, torí ọ̀pọ̀lọpọ̀ yín àwọn bàbá yín ò jọ yín lójúmọ́. Ẹ̀ṣọ́ Aláàfin dé Ghana, ó dé Togo. Ìṣẹ̀ṣe wa ní Ààrẹ Ọ̀nà Kakanfò, ìṣẹ̀ṣe wa ní ọba, ìṣẹ̀ṣe wa ní Báṣọ̀run. Àwọn nǹkan tí ó kó àwọn tó ń kí kíní láyà nìyẹn tí àwọn akónilẹ́rú gbà tán kọ́kọ́ dé. Wọ́n ní ta ló fẹ́ gbéná wojú ẹkùn, wọn ò tó bẹ́ẹ̀. Ẹ wá rí pé ìgbà tí nípa àìgbọ́ràn àwọn bàbá wa, àìgbọ́ràn ni o ló sún àwọn bàbá wa débi táwa lé ní wọ́n ti sọ fún wa nínú Ifá o, àwọn bàbá wa ní ò gbọ́ràn sí Ifá o. Àìgbọ́ràn ló sún àwọn bàbá wa sí ibi tá a ti bára wa lénìí o. Tẹ́ bá ń sọ pé kí ni kíní kan kí làwọn kí ni Ifá ń wò. Ifá ní ẹni bá gbọ́ ti Ifá, Ifá gbọ́ tirẹ̀,
béènìyàn ò gbọ́ tìfá o Ifá ò gbọ́ tirẹ̀ o. A ṣètò kò sí no shaking today, a máa ṣètò torí pé bóyá torí pé wọ́n ti fi ẹjọ́ ìkànnì sùn ló fà á tí gbogbo nǹkan báyìí fi ń ṣẹlẹ̀. wọ́n ní pé ẹni tó a ṣètò yẹn kò sí bí wọ́n ṣe yọ wá lẹ́nu léèní, a máa ṣe òun láṣẹ tètè bẹ̀rẹ̀. Mo rò pé tí bá ṣe àwọn nǹkan tí fẹ́ ṣe tílẹ̀ bá ṣú ó máa sú mi, a máa ṣètò yẹn. Ṣe rí àwọn bàbá wa, Ifá ti kìlọ̀ fún wọn, ṣùgbọ́n àwọn bàbá wa rúbọ ṣùgbọ́n wọn ò gbọ́ ìkìlọ̀. Ifá kìlọ̀ fún àwọn bàbá wa tó bá ti ń kí Ifá yẹn pé wọ́n dífá fún ìwọ̀dẹ̀rẹ̀ tó ń ṣe alábàárìn ẹja, wípé ẹja o inú omi lolódùmarè dá sí, gbogbo nǹkan tẹ́ja máa jẹ lolódùmarè ti fi kẹ́ ẹja, ṣùgbọ́n nítorí nǹkan kékeré tó wá ti fi sẹ́nu ìwọ̀ ẹja máa sábọ̀. Kí ló máa ṣẹlẹ̀? Ẹja di ẹrú ìwọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ sáwọn bàbá wa nìyẹn. Ifá ti ṣèkìlọ̀ fún wọn ṣùgbọ́n wọn ò gbọ́. Tí Ifá bá dẹ̀ ti kìlọ̀ fún wọn tán ò bá ti gbọ́, Ifá máa àwọn ló kó bá wa o. Àwọn bàbá 200 years ago tí ò gbọ́ ìkìlọ̀ Ifá, àwọn ló kó bá àwa. A ṣe nǹkan lénìí, a máa ṣètò yìí lọ, a máa ṣètò yìí lọ. Torí bẹ́ẹ̀ mi ìtẹ̀tù ṣe cross posting lénìí pé bóyá cross posting ló ń fọ́ wa. So àwọn bàbá wa wọ́n rúbọ tí Ifá ní kán rú ṣùgbọ́n wọn ò gbọ́ ìkìlọ̀. Àìgbọ́ ìkìlọ̀ wọn òun ló sún wa débi tá a wà lénìí. Àìgbọ́ ìkìlọ̀ wọn ló sún wa débi tá a wà lénìí. Tí wọ́n ṣe wá weaken bàbá Kazeem Rahman ẹ káàbọ̀, tó wá fi wá weaken ni. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ẹ rí pé ìgbà tí àwọn akónilẹ́rú yìí tó wá padà wọlé, tó wá fi ṣe kẹ́ máa pé àwọn akónilẹ́rú ní ìjọba lénìí àtúnfi ń ba nǹkan jẹ́ ni wọ́n ń ṣe ìjọba. Ìjọba tá à ń pè wọ́n yẹn nǹkan burúkú ni. Wọ́n ń ṣèjọba, wọ́n ń ṣe àjọ ọba. Ìjọ èèwọ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú wa lénìí báyìí, èèwọ̀ ni. Wọ́n gbé ọba Ààrẹ Ọ̀nà Kakanfò, kí lorúkọ ẹ̀, àwọn Báṣọ̀run, àwọn Balógun, àwọn tó jẹ́ tán lókìmí tí àwọn governance táwọn baba ńlá wa ti dá sílẹ̀, wọ́n wá fi sí abẹ́ civilian. Wọ́n wá ní kí a máa dìbò yan ará ìlú. Ṣé mọ̀ pé ipò wọn báyìí, ipò tó yẹ pé tán bá ti kú ni wọ́n máa tún yẹ lòmíì. Ṣùgbọ́n a máa dìbò yan ará ìlú tó máa lọ́dún mẹ́jọ mẹ́jọ tó fi máa pàṣẹ fún àwọn bàbá wa wọ̀nyí, àwọn tó wà ní ipò àgbà ní ilẹ̀ wa lénìí. So constitution Nigeria, ìlú irọ́, Nigeria, ó ká ọwọ́ àwọn ọba wa kò, ó ká ọwọ́ àwọn alágbára wa kò. Mo jókòó mo rò ó. Àfọ̀njá tá máa ń sọ pé bóyá àwọn Fúlàní nìkan ló pa, ó ṣeé ṣe kí àwọn colonial kan mọ̀ nípa ikú Àfọ̀njá. Ṣé mọ̀ pé tẹ́ bá fẹ́ ṣẹ́gun ìran kan, àwọn tó jẹ́ olórí ogun ìran yẹn, àwọn ni ẹ máa kọ́kọ́ wá láti gbé ṣubú. Nígbà tó bá gbé àwọn olórí ogun wọn ṣubú, àwọn tó kù wọn máa lè rí wọn mú. Torí ara nǹkan tá a gbọ́ ni pé ibi tí wọ́n ti mú àwọn ọba wa, àwọn abẹ́rẹ́ tá à ń gbà ń sìn, abẹ́rẹ́ ìgbàlódé yìí, wọ́n ń gun fún àwọn ọba wa nígbà yẹn kí ọpọlọ wọn kó má lè ṣiṣẹ́ dáadáa. Àwọn ọba wa ń ṣẹ́kù. Eléyìí tá à ń sọ pé ṣé mọ̀ pé gbogbo ìtàn tá à ń pa lénìí, àwọn kòlómẹ́ntà yìí, ìfẹ́ pé wọn, àwọn ló kọ ìtàn yìí sílẹ̀ fún wa. Ṣé wọn káwọn náà kọ ìtàn sílẹ̀ fún wa lénìí? Àwọn ìtàn àtẹnudẹ́nu táwọn bàbá wa ti sọ gan, wọ́n ní ká má gbàgbọ́ wọn. Àwọn missionary, ẹ mọ̀ kọ́ wọ́n pè ní mission ni, àwọn tó ní èròǹgbà ọjọ́ iwájú, àwọn náà wá tún tàn kọ fún wa.
kódà ìgbà tá a lọ school ẹ wo bọ́n ṣe fi Àfọ̀njá wé ńgbà táwa kéré, ẹ wo bọ́n ṣe mo máa sọ fáwọn èèyàn pé èèyàn tó jí bàbá ẹ lẹ́rú tó tún wá kọ ìtàn fún ẹ ìdí tó ń ṣe jí àwọn fámìlì ẹ, àwọn èèyàn wá sílùú wá sí wọ́n kó àwọn bàbá ńlá wa lẹ́rú, wọ́n tún wá kọ ìtàn fún wa láti fi sọ pé àwa ẹbí wa kọ́ la wá jí yín o, àwọn bàbá yín ló jẹ́ ká rí yín jí gbé o, wọ́n rora wọn yọ. ṣùgbọ́n nǹkan táwọn bàbá ti wá ti sọ, àwọn bàbá náà máa ní èyí táwọn náà sọ sílẹ̀ pé báyìí lọ̀rọ̀ ṣe rí, báyìí lọ̀rọ̀ ṣe rí. Mélòó nínú wa ló ń ka irú nǹkan bẹ́ẹ̀ lẹ́nu? kódà tó bá jẹ́ ní tó kàn wá jáde tó bá sọ pé òun rí ìwé yẹn ní 200 ọdún sẹ́yìn, bóyá àwọn tó ti mọ nǹkan kọ pé nǹkan báyìí ni wọ́n sọ, nígbàgbọ́ nítorí pé nǹkan tí àwọn tó kó wa lẹ́rú tó tún kọ́ wa nílé ìwé yẹn, ìyẹn la máa gbàgbọ́. ẹ wo orútàn irọ́ Odùduwà tá a ti gbọ́ sórí láti kékeré wípé Mẹ́kà l'Odùduwà ti wá, kí o tó di pé tẹkinọ́lọ́jì dé tá a rí pé kò sí ẹni tó ń jẹ́ Odùduwà ní Mẹ́kà, dọ̀là bẹ́ẹ̀ délẹ̀ Mẹ́kà kẹ́ ní Odùduwà àwọn ọmọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀, tí DNA wa ò dẹ̀ tún sí ń bẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ jẹ́ pé nǹkan tá a kà ń school nìyẹn. ókè ẹ wo odò Ọya, River Niger, gbogbo wa la ṣe exam ní school, ó wà lára nǹkan tá a máa ń ṣe. tó bá ní who discover River Niger, gbogbo wa máa kọ Mongo Park. odò Ọya, omi tí wọ́n sọ lórúkọ ìyá ńlá wa táwọn bàbá wa ń gbé létí ẹ̀, fífá sọ̀tàn lóríṣiríṣi nípa ẹ̀, òun náà ṣe wá sọ fún wa pé Mongo Park kan o, òun ló ẹ̀ṣẹ̀ wá rí odò yẹn. gbogbo wa náà dẹ̀ máa sọ pé Mongo Park ni, Mongo Park ni, Mongo Park. ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. ẹni tó bá dẹ̀ ṣe, tó bá nílé ìwé, tó bá sọ pé ta ló kọ́kọ́ rí odò Ọya, tẹ́ ẹ̀ bá kọ Mongo Park síbẹ̀, ẹ máa fail. sí wọ́ọ̀kà ẹ káàbọ̀. so ibi ara nǹkan tá à ń pè ní programming nìyẹn. ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ nìyẹn pé ẹ má jẹ́ kí àwọn tó kó wa lẹ́rú yìí, ẹ má yẹ kí wọ́n program wa lòdì sí nǹkan tiwa. ṣé ẹ rí nǹkan tí wọ́n fẹ́ ṣe ni pé nǹkan tá a ti ní kí gbogbo ẹ̀ bàjẹ́, ṣùgbọ́n nítorí pé ìran wa máa padà jí, ṣó ti yé yín nísìnyí, àbọ̀rọ̀ àbọ̀yè bàbá Ọ̀jẹ̀wálé, ìran wa máa padà jí, a sì máa gba òmìnira padà, a máa rise up padà. ẹ rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ bí 50 ọdún sẹ́yìn, torí pé àwọn alálẹ̀ wa ò sùn níbi tán wà. ẹ rí pé iye gbogbo wa kàn bẹ̀rẹ̀ sí ní ṣí lójijì. ṣe rí nígbà tí a bá máa padà yẹn, ṣe rí nǹkan táwọn bàbá wa ti ṣe sílẹ̀ yẹn, tá a bá ti ba gbogbo ẹ̀ jẹ́ tán, ẹ jọ̀ọ́ kí la fẹ́ dé bá? kí la fẹ́ dé bá? òun ni mo ṣe try láti sọ yìí pé ṣe rí ìjọba nísìn government Nàìjíríà táwa ń sìn, lẹ́yìn bàbá Àfọ̀njá, mo ṣe ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó kó wa lẹ́rú yìí wọ́n mọ̀ nípa bí Àfọ̀njá ṣe lọ. ṣe mọ̀ pé òun ni general, òun ni bí general tó sọ pé ààrẹ, ẹ mọ̀ tó sọ pé ààrẹ àti Ghana àti Benin Republic àti gbogbo ẹ̀, gbogbo títí dé Togo, Ifẹ̀, Atápẹmẹ, títí lọ káàkiri bẹ́ẹ̀ yẹn, wọ́n yanjú ẹ̀. wọ́n lè mọ̀ ń pa kínní, ṣùgbọ́n wọn ò sọ fún wa bó ṣe rí. a wá rí pé lẹ́yìn Àfọ̀njá, Akíntọ́lá, gbogbo wa la gbọ́ bá. torí ní ti tèmi, mo sì máa padà sọ nǹkan tí mò ń sọ tí kíkiní yẹn tó lọ. inú ìjọba akónilẹ́rú la ṣì wà o. ó dìgbà tí traditional institution wa tó bá ti gbà padà sí ààyè ẹ̀ láàsí lóko ẹrú mọ́. yes, mo ń ṣe show yẹn torí pé mi ì fẹ́ ṣe lóru, tí bá tún ṣe ó lè ti rẹ̀ mí, irú alẹ́ àná mo fẹ́ ṣe mo sùn lọ. ó dìgbà tí àwọn traditional institution tá à ń pè ní ìṣẹ̀ṣe wa, ṣẹ́rí tó bá ti padà sáàyè ẹ̀, tí àwọn àràbà ìlú tí wọ́n ní agbára lórí ọba, tí àwọn ọba wa tí ẹnu wọn tó lù, tí àwọn tó wà ní ipò balógun wa, àwọn ààrẹ ọ̀nà kakanfò, tí ẹnu wọn tó ìlú tó gbogbo ẹ̀, tó lè sọ̀rọ̀, ìgbà yẹn láàsí lóko ẹrú mọ́. ṣẹ́rí lọ́wọ́lọ́wọ́ tá a ṣì wà yìí, a ṣì wà nínú oko ẹrú. torí ìjọba tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ìgò tá à ń pè ní ètò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ètò àwọn tó kó wa lẹ́rú ni, kì í ṣe ètò táwọn bàbá wa ṣe. a dẹ̀ rí pé ètò yìí ó rẹ àwọn ọba sílẹ̀, ó rẹ ọba á lọ gbowó oṣù lọ́wọ́ local government. ọba gan ò ní agbára láti lè pàṣẹ
fún ọlọ́pàá. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n fi program wa ni. àwa rí i pé bá ṣe gbọ́, èmi ò mọ bàbá Akíntọ́lá rí o, olówó ló ń lo oògùn, bó ta gbọ́ ròyìn Akíntọ́lá pé Akíntọ́lá kan wọ́n ròyìn ẹkùn náà pé fẹ́ pé wọ́n ní wọ́n yin gbogbo machine gun tó ń yin sí báyìí, tó ń yin machine gun sí machine gun lọ́nà yìn sí àbọ̀rọ̀ àbọ̀yè bàbá, tọ́nà yin machine gun sí Akíntọ́lá, tọ́ ní machine gun òràn, tọ́nà yìn tọ́ ní pé èèyàn kan ló wá ṣẹ̀ṣẹ̀ wá lọ ara àwọn tó finú tọ́nà lọ́ṣà tó àṣírí bàbá yẹn kí wọ́n tó wá mọ wọ́n ṣe l'Akíntọ́lá ṣe lágbára tó tán ní wọ́n wá wọnú ilé báyìí ẹ̀ ní rí, ó máa pòórá bí Akíntọ́lá bó ṣe ní agbára tó. àwọn akónilẹ́rù yìí wọ́n rẹ̀yìn mo sọ fún yín ni pé ipò wọ́n rẹ̀yìn Akíntọ́lá. wọ́n tan ọba Adérẹ̀mí jẹ, wọ́n fi ṣe gọ́vnà láti sọ àyè Ọ̀ọ̀ni di ẹrẹpẹrẹ. ìgbà tí igbákejì òrìṣà tó bá ti ń sọ, tí Awólọ́wọ̀ bá jẹ́ ọ̀gá ẹ̀, ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé wọ́n ti di pé wọ́n ti fún ipò yẹn léèwọ̀ jẹ nìyẹn. àwọn ibi tí problem wa ti ń ṣẹlẹ̀ nìyẹn o, tí gbogbo wa ò dé address. wọ́n sọ pé agbúpẹ́ ẹrùn ẹ̀ wọ́, òkè là ń wò àwòsàlẹ̀. gbogbo eléyìí ni wọ́n ṣe. ẹ̀ tún wá rí pé ìgbà tí bàbá wa MKO Abíọ́lá náà tó tún jẹ lẹ́yìn Akíntọ́lá, ṣe mọ̀ pé wọ́n ní ẹ̀rù tó wá ń ba àwọn èèyàn láti di Ààrẹ Ọ̀nà Kakanfò torí ìṣẹ̀lẹ̀ láabi tó ti ṣẹlẹ̀ sí kí lorúkọ ẹ̀, Àfọ̀njá, kó ṣáà tó di pé Abíọ́lá náà tún jẹ́. olówó ló ń lóògùn o, ẹ bá sọ pé torí kábíọ́lá pé aláàjì ni ó lóògùn, olówó ló ń lóògùn. ẹ̀wọ̀n tó bá jẹ nǹkan tẹ́lẹ̀ ikùn kò lè dààrẹ Ọ̀nà Kakanfò because àwọn orò kan wà tó máa ṣe fún ẹ, tó o bá jẹun tẹ́lẹ̀ ikùn ó lè má jí mọ́ lọ́jọ́ kejì. bẹ́ẹ̀ ni Abíọ́lá sọ pé òun fẹ́ gbà wá, kí ni wọ́n tún ṣe fábíọ́lá náà báyìí. ókè ìgbà tí Abíọ́lá, ṣé ẹ mọyì ẹ̀jẹ̀, ṣé ẹ mọyì àwọn ẹ̀mí tó bá Abíọ́lá lọ. èmi tún sọ, mò ń sọ ní ètò tí mo ṣe kọjá, àtìgbà tí wọ́n tí Nàìjíríà ti gbé Abíọ́lá tí ò láì Nàìjíríà tí wọ́n gbé Abíọ́lá tí wọ́n fi Abíọ́lá sí àtìmọ́lé, àtìgbà yẹn ni wàhálà ti dé bá Nàìjíríà. ṣé àwọn pé time tí wọ́n gbé Abíọ́lá ni wọ́n lọ break gbogbo pipeline tí wọ́n ò dẹ̀ rí ṣe títí di èní 1994, ṣé 94 ni, tí wọ́n lọ break gbogbo pipeline epo Nàìjíríà tí wọ́n fọ́, wọ́n ò rí ṣe dè níyì o. ṣé dẹ̀ mọ̀ pé ibẹ̀ ni ìṣòro ti Nàìjíríà ti dé, tó di pa bẹ̀rẹ̀ sí ní kó epo lọ sí ìlú òkèèrè, tó di pé tí wọ́n bá rọ ṣe epo ń bí, wọ́n á ṣe lọ refine ẹ̀ nílùú òyìnbó, wọ́n á ṣe kó padà wá bá wa. àtìgbà yẹn ni ìṣẹ̀lẹ̀ tí ò dáa ó ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀, torí pé kí là ń sọ ni pé ṣe rí àwọn ipò ìṣẹ̀ṣe tí àwọn baba ńlá wa fi sílẹ̀ kì í ṣe ipò tó ń yájú sí. ọ̀pọ̀lọpọ̀ ìyà tó ń jẹ wá lè ní torí pé ipò àwọn nǹkan ìṣẹ̀ṣe yìí à ń yájú sí. a máa rò pé àmàdúrà ń gbà, I can pray, I can pray, I can pray. gbogbo bá a ṣe ń pray tó ìjà rírí kò sí rírí ta rí.
so kí ni mo ń try láti sọ ni pé ipò Ààrẹ Ọ̀nà Kakanfò àti ètò ààbò ní ilẹ̀ káàrọ̀-oòjíire ṣe rí Ifá sọ pé àwọn bàbá wa náà kọ́ wa nífá pé wọ́n ní bó ṣe tọ́ àti bó ṣe gbà. Ifá wa sọ fún wa pé bó ṣe tọ́ ò sí láyé mọ́, bó ṣe gbà ló kù. Bó ṣe tọ́ ní àtijọ́ gẹ́gẹ́ bí ipò Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò ó máa pàṣẹ ní, kò nílò láti ṣẹ̀ṣẹ̀ lọ máa gba àṣẹ káàkiri. Tó bá ti lọ sọ́dọ̀ Aláàfin pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, ó máa pàṣẹ kí ló ń ṣẹlẹ̀ nílùú yìí, ẹ kó ẹ̀ṣọ́ lọ síbẹ̀, ẹ lọ ṣe léyìí. Ibi tó wà láti máa pàṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kì í lọ sójú ogun. 9 minutes ló máa lọ sójú ogun. Wọ́n ní ẹ̀ṣọ́ Àfọ̀njá ó lé ní 3000. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ́dọ̀ọmọ Ọlọ́rin lé ní tó jẹ́ àjèjì yẹn, ẹrú Àfọ̀njá náà pè wọ́n. Ẹrú t'Àfọ̀njá ní ó lé ní 3,000. Àṣẹ ló máa pa níbi tó wà. Ṣùgbọ́n ní ayé bó ṣe gbà yìí, Ààrẹ Ọ̀nà Kakanfò ò lè dáṣẹ pa o. Ẹ jẹ́ á sòótọ́ fúnra wa. Kò lè dáṣẹ pa, ọba gan ò lè dáṣẹ pa mọ́. Ọba máa lọ tí ààbò ìlú ni mò ń sọ o, tí gbogbo wa máa ń gbé, tí gbogbo wa ń gbé gbogbo ẹ̀ sórí Ààrẹ Ọ̀nà Kakanfò ni mò ń sọ o. Kẹ́ ẹ mọ̀ pé àwọn tí ọ̀rọ̀ ààbò ìlú wa kàn, á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. A lè gbé ọ̀rọ̀ yẹn sí orí Ààrẹ Ọ̀nà Kakanfò nìkan ṣoṣo, nítorí pé kí ni, ọba ìlú ó máa ṣiṣẹ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò. Governor ó máa ṣiṣẹ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò. Local government ó máa ṣiṣẹ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọlọ́pàá máa ṣiṣẹ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí Ààrẹ Ọ̀nà Kakanfò tó ṣe lè ṣe àṣeyọrí lórí ààbò lọ́wọ́lọ́wọ́ tá wà yìí, ó gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú governor, ó gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú local government, ó gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọba ìlú. Ìlú mi sì tó yẹ pé ọba mi tó jẹ nílùú mi sì jàǹdùkú ni tẹ́lẹ̀. Jàǹdùkú òun lọba mi tó jẹ ń sìn. So ọba tó yẹ pé òun gan jàǹdùkú lòun fúnra rẹ̀. Àwọn lè ní jàǹdùkú is always a jàǹdùkú. Tó wá jọba tí wọ́n kàn déédéé pàṣẹ pé káwọn OPC kan lọ síbẹ̀, kán lọ ṣe kinní, tó jẹ́ pé bóyá ọba gan ó mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n máa fọlọ́pàá gbé gbogbo wọn ni o. Wọ́n á ní wọ́n take law into their hand. Ìlú Nàìjíríà la wà ń sìn. Ìgbà tó bá fẹ́ ṣe màgòmágó náà máa ń lo òfin Nàìjíríà. Tó bá fẹ́ ṣe òótọ́, tó bá fẹ́ ṣe báyìí, wọ́n á lo òfin. But ìgbà míì wọn ò ní lo òfin. But tó bá fẹ́ ṣe báyìí, wọ́n máa lo òfin. Ẹ jẹ́ ká fi ti ìlú ta wà yìí. Ìgbà kan wà tó jẹ́ pé mo kàn ń sọ̀rọ̀ òfin ni o. Ẹni tó bá rántí ọdún yẹn tí àwọn Yorùbá méjì ni wọ́n, tí wọ́n lọ sí Greenwich University, tí wọ́n ní wọ́n lọ train wọn ní Syria, tí wọ́n pa sójà òyìnbó. Nígbà tí wọ́n pa sójà òyìnbó yẹn, wọ́n ní pé torí pé sójà òyìnbó yẹn wọ́n ló pa brother àwọn ní Iraq. Àwọn tá à ń sọ méjèèjì ọmọ pásítọ̀ ni wọ́n. Ọjọ́ tí wọ́n pa òyìnbó yẹn, ọjọ́ Wednesday ló bọ́ sí. Èmi ò dẹ̀ kí n fẹ́ miss Bible study. Gbogbo èèyàn sọ fún mi lọ́jọ́ yẹn pé ẹ má lọ Bible study lé níṣẹ́ mọ́ pé North London ni mo ti fẹ́ lọ ṣe Bible study. Eléyìí dẹ̀ ṣẹlẹ̀ ní South East. Area wa ló ti ṣẹlẹ̀. Mo ní mo máa lọ, kò sí ìgbàgbọ́ ni, kò sí nǹkan tó lọ́ọ́ ṣe bá ṣe máa ń ronú, bá kì í ronú dáadáa ńlé. Ìgbàgbọ́ kinní kan, Ọlọ́run ló yọ mí lọ́jọ́ náà, mo dúpẹ́ o. Ṣe rí ìgbà tá máa parí Bible study ní aago 11. Ṣe mọ̀ pé ní ìlú yìí náà, àwọn kan náà dàbí OPC, àwọn náà ní squad títí wọn tó jẹ́ pé bí OPC, báwa ṣe ní OPC lọ́dọ̀ wa yẹn, táwọn Ìgbò ní Bàkásì, bóyá Bàkásì náà pé tiwọn, táwọn Haúsá ní Àrẹ̀wá yẹn, àwọn náà ní squad wọn bíbà, ṣé MIC náà ló máa ń pè, wọ́n ní títí wọn. Ṣe rí àwọn squad wọn yẹn lọ́jọ́ yẹn, wọ́n sọ pé kí dúdú tó bá rí wọn máa pa, torí pé dúdú pa òyìnbó, wọ́n tún halẹ̀. Ẹ lè lọ wo lórí YouTube kẹ́ sọ pé ọmọ Nàìjà tó pa
British soldier ìtàn yẹn máa wà mẹ́ẹ̀dẹ̀ máa rí fídíò yẹn wò. Mo kàn ń sọ ọ̀rọ̀ òfin ni mo sọ fún yín yìí o. Ṣe rí ìgbà tí mo máa dé train station àwọn sójà ló gbé wa jáde nínú train station. À ń sọ̀rọ̀ òfin ìlú wípé governance táwọn rọ̀ ń ṣe sometimes civilian kò kàn lè dédé take law into their hand. Nǹkan tí mò ń sọ kó tó di pé wọ́n gbé kinní yẹn lọ briefly. Ìjọba tó wà ń tà ń sìn ní gbogbo àgbáyé ni pé ìgbà míì àwa tó ń pè ní civilian yìí kò sí nǹkan tá a bá jẹ́ a lè kàn take law into our hand. Ṣe rí ìgbà tí àwọn òyìnbó yẹn débẹ̀ àwọn ọlọ́pàá kó wọn sínú kinní wọn wọ́n kó gbogbo wọn nígbà tó ń kó wọn tán àwọn ọlọ́pàá wọ́n wá ya gbogbo train station títí dé Abbeywood gbogbo train station lọ́jọ́ yẹn tẹ́ bá débẹ̀ ọlọ́pàá tẹ́ máa rí kò lè less than 250. Woolwich Dockyard ní ọlọ́pàá ya gbogbo bẹ̀ gbogbo ibi táwọn káwọn dúdú ń gbé àwọn ọlọ́pàá bo gbogbo ìgboro wọn ò fún àwọn èèyàn wọn láàyè láti jà. Òkè tó bá jọ́dọ̀ wa ni irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí kí lẹ máa sọ. No tó bá jẹ́ ọ̀dọ̀ wa ló ti ṣẹlẹ̀ sí kí la máa sọ. Ó yẹ kí ṣe bó àwọn ọlọ́pàá tó wá kó òyìnbó ẹgbẹ́ wọn òyìnbó ni wọ́n. Ó yẹ kán wò pé sójà òyìnbó ni wọ́n pa yìí náà. Ó yẹ kí wọ́n fún àwọn tó jẹ́ ológun ìbílẹ̀ títí wọn báwa náà ṣe ní ológun ìbílẹ̀ yìí ó yẹ kán fún wọn láàyè láti máa pa wá dúdú lọ́jọ́ náà ṣùgbọ́n àwọn ológun ìbílẹ̀ wọn tí wọ́n fẹ́ jà ọlọ́pàá ìlú yìí kó gbogbo wọn wọ́n rú gbogbo wọn wọ́n wá dúró síta wọn ò wá fún wọn láàyè láti lè fọwọ́ kan gbogbo èèyàn dúdú. Mọ́tò òṣìṣẹ́ o àwọn buses wọ́n turn back ni wọ́n ṣe rí tẹ́ bá ti dé tẹ́ fẹ́ jáde ní train station wọ́n á wo gbogbo ara yín báyìí àwọn obìnrin ló ń tẹ àwọn obìnrin lára tọ́ bá ti wo ìtọ́ ní pé kò sí nǹkan kan lára yín wọ́n á tún wá sìn yín wọ́n ń sìn wá ibi tí wọ́n ti ẹ̀sìn wá dé gan ẹ̀rù pàpà ṣe ń bà mí bọ̀ tibẹ̀ láti wá rí mọ́tò aago 12 kọjá kí n tó délé lọ́jọ́ yẹn bí aago 1 òru. Àtijọ́ yẹn mo sọ pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ mi ní lọ ṣọ́ọ̀ṣì mọ́ o kó tó dì sí i. Bọ̀ tó bá wá jẹ́ pé ilẹ̀ wa ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kí àwọn ṣẹ̀tẹ̀ mọ̀ pé dúdú àtòyìnbó ń sìn àwa àtàwọn Fúlàní la sọpájọ ní problem sìn káwọn Fúlàní kọ́ wá lọ pa èèyàn wa kọ́ tún wá yọ ọ̀bẹ yí pé àwọn mọ̀mọ́ pa wọn ní sẹ́ pé kò sí nǹkan tá fẹ́ ṣe. Káwọn èèyàn ti wá káwọn náà wá ya débẹ̀ pé lénìí a máa Fúlàní tá bá ti rí lénìí a máa pa gbogbo wọn ni kọ́ wá rú gbogbo wọn sínú mọ́tò kọ́ wá arrest gbogbo wọn àwọn tó fẹ́ wá jà fún ilẹ̀ wọn wọ́n arrest wọn wọn ò jẹ́ kí wọ́n ṣe bíbẹ̀ kọ́ bóyá rú mi ìbá ti kú èmi tí mi mọ́wọ́ tí mi ò mẹsẹ̀. Nígbà tó tún di ọjọ́ kejì wọ́n sì ń kó ọlọ́pàá sí gbogbo train station wọn kò wá pọ̀ tó ọjọ́ àkọ́kọ́ yẹn ni wọ́n sì máa kó ọlọ́pàá gbogbo àwọn train station àwọn bus stop ibi tó ń pàdúgbò táwọn èèyàn dúdú wà ní eré àti ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹ máa rí ọlọ́pàá máa lọ́kàn ọlọ́pàá máa wà báyìí wọ́n ń ṣọ́ àwọn èèyàn títí wọn tó jẹ́ local squad títí wọn wọ́n dàbí OPC wọ́n dàbí Bakassi wọ́n dàbí Arẹwà. Ipe wọn ò lè take law into their hand ipe ìjọba ló lè dí pẹ̀lú àwọn tó lọ ṣe kíní yẹn pé kò ń ṣe àwa pé kò ń ṣe àwọn yẹn. So that system is applicable to Nigerians now. Ó wà applicable Nigeria. Ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa. Ẹ má jẹ́ ká kàn máa ṣe. So ibi tá a ti bọ́rọ̀ dé náà la máa tún ti bẹ̀rẹ̀. Mo ti ń gẹ̀ tí wọ́n ń sìn pé tẹ bá ń sọ̀rọ̀ tó bá gbé lọ
tẹ bá ṣe kinní yẹn máa cut so ibi tá a bọ́rọ̀ dé náà la máa tún ti bẹ̀rẹ̀ ibi tá a bọ́rọ̀ dé náà la máa tún ti bẹ̀rẹ̀ ṣe rí àwọn ìjà kan wà tá à ń bára wa jà ń sìn tó jẹ́ pé a lè fi ẹ̀bi insecurity ilẹ̀ wa sórí ẹnìkan reason ni pé ìgbà tí àwọn OPC tó ń ṣọ́ Lagos State nígbà yẹn gọ́vnà Aṣíwájú Ahmed Tinubu òun ló gbà wọ́n pé kán bá òun ṣọ́ Èkó so anything tó bá ṣe wọ́n ṣe in conjunction with the government ẹ wo nǹkan kan ṣẹlẹ̀ ní Abẹ́òkúta recently bọ̀bọ́ kan wà tí wọ́n mú OPC ni ó ń ṣe ọlọ́dẹ ládùúgbò ó wá mú bóyá ó lè ló mú àbí nǹkan kan gbà wọ́n arrest bọ̀bọ́ yẹn ṣé mo pé nǹkan tó save bọ̀bọ́ yẹn ni pé tó tẹ̀ tí ń gbé káàkiri pólè ni pé kí bọ̀bọ́ yẹn tó ṣe iṣẹ́ yẹn ó ti gba approval lọ́dọ̀ àwọn ọlọ́pàá ló save bọ̀bọ́ yẹn ìgbà tó ń gbé dé police station àwọn ọlọ́pàá ni wọ́n wá sọ yí pé ó wà registered pẹ̀lú wọn. Yeah, we are going to advocate for Elade, but we are talking something else now. This is an important issue tá a gbọ́dọ̀ address because this confusion, we need to understand something. Ṣé pé a gbọ́dọ̀ máa bára wa jà lórí àwọn nǹkan kan tí àwọn colonial tó ti dàrú. Wọ́n arrest bọ̀bọ́ yẹn lẹ́gbàá. Wọ́n ti show ojú ẹ̀. Ṣùgbọ́n nígbà tó dé police station, ó ní ID card ẹ̀ lọ́wọ́. Ó dẹ̀ wà conducted to police station tó gbé lọ lábẹ́òkúta àwọn yẹn mọ̀ ọ̀tọ̀ ní police station tó gbé lọ but police station tí wọ́n ti gba approval tọ́lọ́pàá mọ̀ pé wọ́n fún níṣẹ́ ọlọ́dẹ àwọn náà save bọ̀bọ́ yẹn. Same way tí a bá fẹ́ kí ààbò wà lórí ìlú wa ṣe rí àwọn ọba wa àwọn náà láti lọ sí local government kan right state government àwọn governors wa ń gba security votes billions of naira. Àwọn governors wa wọ́n gba billions abátabàtà owó ni wọ́n gbà fún security vote láti fi lè ṣàbò nílùú ṣùgbọ́n ibi tí wọ́n tún ṣe é dé ni pé tí federal government tún ṣe é dé ni pé governor gan wọn ò tún ní àṣẹ ìgbà kan tí wọ́n kí ló ń ṣẹlẹ̀ ní Kàrẹ́ bàbá Akérédolú of blessed memory nígbà tó ń fi ń jà ń Kàrẹ́ yẹn kí Akérédolú tó lè deploy àwọn èèyàn lọ Kàrẹ́ kó tó lè bí nǹkan tí mò ń sọ lọ kó tó di pé wọ́n gbé lọ Akérédolú of blessed memory bó tiẹ̀ jẹ́ pé ó ṣe àwọn àṣemáṣe kan toró lọ ta sáwọn ọ̀rọ̀ ọba tí ò dẹ̀ da toró ó ń ba ìyẹn oṣẹ́ yẹn la fẹ́ sọ léni ìgbà tó ń fi ń jà ní Kàrẹ́ ńgbà yẹn tó fi ti central mosque pa mi rò wọ́n ti ṣí mosque yẹn sìn tíjà yẹn pọ̀ Akérédolú gbà ó tó ọjọ́ mẹ́ta Akérédolú lè rán àwọn ọlọ́pàá lọ sí Kàrẹ́ because ó tún ní láti lọ gba approval l'Àbújá bóyá ayé bàbá bóyá ayé Buhari iná tún ṣe bẹ́ẹ̀ o tí gọ́vnà gan ò tún lè pàṣẹ lórí ọ̀rọ̀ security wọ́n dẹ̀ pé wọ́n ní CSO chief security officer ni wọ́n ṣùgbọ́n wọn lè pàṣẹ. Ọjọ́ mẹ́ta tíjà ń lọ kí gọ́vnà kó tó lè lọ stop ẹ̀ torí pé gọ́vnà láti pàṣẹ ó tún láti signal Àbújá kó tó lè deploy. That is the situation we find ourselves. Ara àdí tá a ṣe gbọ́dọ̀ bóyá regional government ni o bóyá kínní ni o èèkan aṣá gbọ́dọ̀ gbà restructuring gbọ́dọ̀ dé sí Nàìjíríà. That restructuring tó jẹ́ tí Tinubu ló fẹ́ fún wa ń sìn ká support Tinubu kó bá wa ṣe restructuring yìí káwa south west káwa ṣe law títí wa ká kúrò ní oko ẹrú yìí. Gọ́vnà kò lè pàṣẹ. Kí ni mò ń gbìyànjú láti sọ ni pé tá a bá fẹ́ ààbò ní ilẹ̀ wa ni mo try láti sọ yìí àwọn ọba wa wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn squad tó jẹ́ bí Àgbẹ̀kọ̀yà ní o àwọn security company ní o bí bí OPC ní o àwọn ọba wa
wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú wọn. Wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú wọn. Ìbà Gani ò lè dédé máa rán àwọn èèyàn lọ Kàrẹ́ pé kán lọ máa ṣe kinní. Kò lè rán, tó bá rán èèyàn lọ tó okay ká tiẹ̀ wá sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ kó jẹ́ pé bóyá ọba gangan ló kó àwọn èèyàn síta. Ẹni tó bá kó òun ló máa dáràn. Kí ni mo try láti sọ ni pé ọba á kọ lẹ́tà sí council gbogbo ẹ̀ á ṣe gbogbo ẹ̀ máa wà wọ́n á so wọ́pọ̀ láti lè fi ààbò bo ilẹ̀ wa ni. Tá bá ń dá ẹ̀bi yẹn fún ẹnìkan ṣoṣo a wà justified. Yes. Ó ní mo ṣe ń sọ pé ayé àtijọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò so many things ló lè ṣe tí ò dẹ̀ lè ṣe mọ́. So many things lè wà nínú ọkàn ẹ̀ tó fẹ́ ṣe ṣùgbọ́n tí ò lè ṣe torí constitution Nàìjíríà. Ègún ni fún wa ní ilẹ̀ Káàárọ̀ Àjíire. Ìtàn burúkú ni pé wọ́n páyà Àfọ̀njá, Akíntọ́lá páyì, Abíọ́lá páyì, ẹni tó tún padà débẹ̀ òun náà tún páyì. Kì í ṣe nǹkan tó dáa o. Ẹ jẹ́ á sòótọ́ fúnra wa o. A lè máa wò bẹ́ẹ̀ torí wá ní pé ó ti sọ pé fámìlì ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀. No. Sunday Igboho kì í ṣe fámìlì mi nígbà tí mo ń sun ẹkún fún. Tá bá tiẹ̀ máa tán bóyá tó 50 generation. Àbí ṣé mo bá Sunday Igboho sun nígbà tí mo fi ń sun ẹkún pé ẹ̀yin ọba bẹ̀rẹ̀ ẹ dìde ẹ má jẹ́ kí Sunday Igboho ẹ ṣàánú wa. Ṣé mo mọ Sunday Igboho rí nígbà tí mo fi ń sun ẹkún lórí Facebook? Àwọn kan tiẹ̀ àwọn àyàn máa lékè o. Ènìyàn abìdí yanyan àwọn kan bá mẹ́sẹ̀jì nígbà yẹn pé ìyá nǹkan tí mo ṣe yẹn ò dáa o, kò yẹ kí n sun ẹkún tí mo sun yẹn, wípé akọni ni mí, akọni ò kí ń sunkún lójú ogun, wípé kí n lọ delete fídíò yẹn. Tí n bá delete fídíò yẹn gbà yẹn kí ni evidence pé mo sunkún? Mo lé mi ò lè delete ẹ̀. Mi ò lè delete ẹ̀. Fídíò méjì ni mo ṣe tí mo fi sun ẹkún. Fídíò méjì ni mo fi sun ẹkún tí mo fi sun ẹkún. Ọjọ́ àkọ́kọ́ mi ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ kún yẹn ṣe wá. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún ṣe show tí mo bẹ̀rẹ̀ sí ní sunkún again mo sáré kúrò lórí show pé kó má sọ mí dẹlẹ́kún ayé bó ṣe ń ká mi lára sí. Mi ò ṣèmi àti Sunday Igboho tán nígbà tí mo fi ń sunkún. No, torí mo mọ̀ káwọn èèyàn máa sọ sí pé òkúkú ti sọ pé mo bá Sunday Igboho tán nígbà tí mo fi ń sun ẹkún. Àbí mo bá bàbá Akíntóyè tán nígbà tí wọ́n fi ń purọ́ mọ́ bàbá Akíntóyè tí mo fi wá sórí social media pé kò rí bẹ́ẹ̀. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ègún ni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò kì í tọ́jọ́. Wọ́n ní ẹni tó bá jìn sí kòtò ẹni tó bá ń bọ̀ lẹ́yìn á wò ó pé kí ló dé tí àwọn aṣáájú mi fi ń jìn sí kòtò. Wọ́n wá lọ study pé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti bá ti gọ́ọ̀mẹ̀ntì sísítẹ̀mù iṣẹ́ ṣe wọ́n pé tàfọ̀njá ń sìn àwọn náà ti dé pọ̀ kò tí ì dàbí. Kí ló fa ìṣubú wọn? Báwo ló ṣe ṣẹlẹ̀? Tí wọn ò bá wá fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ẹ, ìwọ fúnra ẹ wàá wá ṣe proper homework yẹn. Àmọ́ fẹ́ give credit sí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams. Bóyá àmọ́ ṣé wọn èmi ò ṣe findings ìgbà ọ̀rọ̀ kínní ni èmi fúnra mi ni mo lọ Google ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí kí ni mo fẹ́ mọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò. Èmi fúnra ara mi tí bá fẹ́ ṣe kan lórí ìkan mo máa ń ṣe research àwọn èèyàn mọ̀ mí dáadáa. Èmi mo ṣe research yìí mo dẹ̀ máa sọ́nsìn 2020 kó tó di ìgbà tí Yorùbá Nation Ààrẹ Ọ̀nà Kakanfò ó constitute cabinet Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé láyé àtijọ́ wọ́n máa ń wà nílùú ni òun náà ní àwọn kíní èrò títí ẹ̀ àwọn abọ́ tó máa bàbá jíròrò bí ọba ṣe máa ń ní àwọn olóyè gbogbo nǹkan tó ń jọ máa discuss. So Ààrẹ Ọ̀nà Kakanfò ó constitute cabinet yẹn. Ní cabinet yẹn as of then ó ní SAN 6. Ó ní àwọn professor chief justice ní gbogbo southwest ló ti kì í ṣe Ondo state nìkan o. Ọ̀yọ́, Ògùn, Ondo, Ọ̀yọ́, Kogi, Kwara gbogbo ibi tá ní ewédé Èkìtì ló ti píìkì àwọn èèyàn tí wọ́n jẹ́ cabinet ẹ̀ tó jẹ́ pé tó bá fẹ́ ṣe anything àwọn àgbàlagbà
àwọn àgbààgbà ilẹ̀ káàárọ̀ àjíire ló kó síbẹ̀ tí wọ́n máa fún ní advice pé báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe. Mi ní pé mi sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò perfect mi dẹ̀ ló pé. So àwọn àgbààgbà yìí wọ́n máa guide ẹ̀ pẹ̀lú law. Tí nǹkan tó ṣẹlẹ̀ sí MKO Abiola tàbí nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá tó ti lọ, àwọn méjèèjì tí mo lo fọ́tò wọn yìí, MKO àti Akíntọ́lá, MKO ló wà lẹ́gbẹ̀ẹ́ bí, Akíntọ́lá ló wà lẹ́gbẹ̀ẹ́ òsì, tí òfin ní ṣẹlẹ̀ sí àwọn àgbààgbà yìí no advice ẹ̀. So tí àwa bá ń pariwo lórí social media pé Ààrẹ Ọ̀nà Kakanfò jáde kó ṣe léè, táwọn àwọn àgbààgbà yẹn àwọn máa fa etí ẹ̀ pé don't do this, tó bá ṣe léè, this is going to be the cause, this is going to be the cause, this is going to be the cause. From my own findings 2020, ní ìgbà tá la fẹ́ ṣe rally ní October 1st, àwọn security ti bẹ̀rẹ̀ sí ní ṣọ́. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ tó fa gbogbo wàhálà ilé yìí tí máa nǹkan lọ ṣe interview lórí TV Àṣàbé TV, máa yẹn ló ṣe interview ńgbà yẹn tó ń sọ fún wa pé torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò kò gba owó ni ò ṣe jáde fún rally. Àṣàbé yìí ó ti di second interview tí Àṣàbé máa ṣe. Àṣàbé tún ṣe interview kan before ìyẹn tó bà orúkọ bàbá ọ̀nkù tèmi jẹ́, Túndé Ọlánìpẹ̀kun. Wípé TB Joshua, ẹni tó sọ̀rọ̀ lórí station ẹ̀, wípé TB Joshua ó lọ da gidi rú, ó ní kán lọ pààyàn, ó ní